wọ́n rò pé mo ti jókòó pé ọ̀rọ̀ ti parí ìyá wọn ò sí nígbà tí ìyá ọmọ máa dé ọ̀tọ̀ lẹ́jọ́ tó rò fún ìyàwó wípé èmi ń kọ́ mo ti fi nǹkan kan mọ́ lára o àti ẹlẹ́gbẹ́ bá fóònù ní ẹ mú dáadáa o ẹ mú dáadáa ẹni kò ṣe undertaking pé kankan ò ní ṣọmọ náà mo pariwo ó ní ọmọọṣẹ́ wa ni mo ní ẹ káàsán. ẹ káàsán. ẹ káàbọ̀ sí orí ètò Inside Life. Ẹ jọ̀ọ́ ṣé lè bá dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ tèmi ni Rizek Olúwatósìn tí gbogbo èèyàn ń pè ní Hajiara Malifa agbọ́mọbìnrin. Ẹ káàbọ̀ sí orí ètò Inside Life nínú ayé. Ojú ní ẹ kì í ṣe àìmọ̀fólókò torí ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ ní láwùjọ àwọn tí wọ́n ń sọ̀rọ̀. Bá wa fi àwọn ìrìn àjò yín lójú ọ̀nà kẹ́ tó di ògbóǹta sọ̀rọ̀sọ̀rọ̀ kẹ́ bá fi kọ́ àwọn aráalé ní ọgbọ́n torí àwọn ìwé tí à ń bọ̀ lásìkò yìí ká bá lè mọ̀ pé nínú ìgbìyànjú ìtẹpámọ́ṣẹ́ òun ni àṣeyọrí wà. Ẹ ṣeun atọ́kùn. Gẹ́gẹ́ bí orúkọ ètò yín Inside Life nínú ayé, ẹ̀yin kọ́kọ́ mú lè wá bí ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo àwọn tó láǹfààní láti máa wò mí pé mo máa ń sọ wípé if you will you will. Tó bá gbèrò pé o máa jẹ́ nǹkan láyé ìwà jẹ́ nǹkan o ṣùgbọ́n tó bá wọn pé wo wọ́n lè ṣe máa ṣe jáde ẹ wọ Ọlọ́run nìkan ló dẹ̀ yìí ó yẹ Ọlọ́run ló ti tó àti lódodo ṣùgbọ́n ó yẹ kó yé ìwọ gẹ́gẹ́ bí ẹ̀dá ó yẹ kó yí ẹ gẹ́gẹ́ bí nǹkan tó fẹ́ àti nǹkan tó fẹ́ dà. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé nígbà tí mo wà ní kékeré mo máa ń sọ pé accountant ni mo fẹ́ jẹ́. I want to be an accountant. Mo fẹ́ mo torí mo like owó Ìjẹ̀bú lèmi so ṣùgbọ́n nígbà míì ọ̀tọ̀ ni nǹkan tí ẹ̀dá máa yàn ọ̀tọ̀ ni nǹkan tí orí máa yàn fẹ́ dà á. Tí bá sọ pé ọ̀tọ̀ ni nǹkan tí ẹ̀dá máa yàn pé èmi as a person I wish to be an accountant anyway. But nínú ayé nígbà tí ìrìn àjò ayé bẹ̀rẹ̀ ta bẹ̀rẹ̀ sí ní lọ mo discover pé ọmọ àkáǹtì ilé o lóòótọ́ ló lè jẹ́ Ìjẹ̀bú ṣùgbọ́n ọ̀rọ̀ àkáǹtì ò lè wọ́ọ̀kì báyìí. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé I discover I have a passion for broadcast. Later on I discover I have a passion for acting. Ẹ má bínú pé mò ń ṣe àmúlùmálà èdè fún àǹfààní àwọn tó jẹ́ pé wọ́n ń wò wá tí wọ́n dẹ̀ gbọ́ Yorùbá ní tààrà tàbí àwọn tó ń wò wá tí wọ́n gbọ́ Ìgbò nísàn-án mo ṣe máa ṣe ní méjèèjì. Bí mo ṣe ń sọ lọ bàbá ti tèmi jẹ́ lára àwọn tó máa ń ṣeré orí ìtàgé. Bàbá Olúṣèyí Theatre of Blessed Memory kọ́ ló ń bá wa forí jù wọn kó fọ̀run kẹ́ wọn. Nígbà yẹn làwọn dáàdì tiwa máa ń lọ ń bá wọn ṣe orí gẹ́gẹ́ bí alákọ̀wé nígbà náà wọn ò fi wá sẹ́yìn wọ́n máa ń jẹ́ ká tẹ̀lé wọn lọ. Níbẹ̀ ni mo ti wá rí oríṣiríṣi àwọn ẹ̀kọ́ wádìí ní ọdún kan mo wà ní ilé ẹ̀kọ́ primary ní wọ́n wá ní ká jáde wá ká wá ṣe àwọn eré cultural dance and drama and the likes nígbà náà. Olùkọ́ wa tó wá ń darí eré lọ́dún náà lọ́wọ́ sọ wípé ó yẹ gba bí wọlé ṣe wọ́n á bá wọn pé mọ́mì mo jẹ́ kó gba bí wọlé ṣe bíbí náà sí gbogbo lọ jókòó jáde. Ẹ mọ̀ nígbà náà olùkọ́ wa Ọlọ́run wa ni wọ́n mo ṣáà gbìyànjú mo sáré lọ jókòó mi tí ẹ pariwo ṣùgbọ́n bọ́lọ́run ṣe fẹ́ òdodo ẹni tó ní ilé ẹ̀kọ́ yẹn wá jáde pé ẹni tó jẹ́ olórí ilé ẹ̀kọ́ náà wá jáde nígbà náà pé ká wá tún àwọn eré ta ti yẹn fún olùkọ́ ká wá tún ṣe fún àwọn káwọn wò nọ́mbà ò pa ìgbà tẹ́ sọ pé bí ọ̀nà yàrá ni ó ṣe jẹ́ bèlè àwọn aráàlú ń gbà jáde ní nǹkan tí mo ti pe tí olùkọ́ náà ṣàkíyèsí sí olùkọ́ yẹn fojú ẹ̀gbẹ́ kan wò mí mo yá gbójú kúrò pé màá fẹ́ lálẹ́ nì. Ní ọdún yẹn mo wá sọ ẹ̀dẹ̀mọ́ ọmọdé nígbà míì mo ní mo ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ẹni tó jẹ́ olórí àwọn olùkọ́ nígbà náà bójú ẹ̀yìn wò mí pé o ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mo ní mo ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fún wọn ó kàn dìde ó lọ. Láti ìgbà yẹn mo rí wípé tó bá ti wá fẹ́ ń ṣe bí eré ìdárayá àbí nǹkan kan ní ilé ẹ̀kọ́ náà nígbà náà wọ́n máa ń gbìyànjú láti pé kí n wà ní ilé ètò tó fi mọ́ rí cultural dance and the likes nígbà náà àṣìkéré ní ti ẹ̀ ríro. Mo nígbà tó wá di ọdún 2001 ní ọjọ́ náà mọ́mì mi jẹ́ni tó ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n dá ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ sílẹ̀. Ṣé wọ́n ní ilé ẹ̀kọ́ yìí a máa ń gbọ́ oríṣiríṣi àwọn tó jẹ́ wípé MC ni a mọ̀ wọ́n sí so tí wọ́n máa ń wá láti wá bá wa ṣe ayẹyẹ yẹn end of year party end of the section party and the likes lọ́dún yẹn ẹnìyàn wá ọ̀ kì í sọ pé wọ́n wá ó pẹ́ kó tó dé àpéṣẹ́ méjì ló gbà lọ́dún náà lọ
ṣẹ́dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ tó bẹ èmi ti di máìkì mọ́lẹ̀ mo ti bẹ̀rẹ̀ nígbà náà àwọn rep àwọn chairman local government gbogbo wọn ni mo ti pèsè high table tó fi mọ́ orí àwọn tí wọ́n jẹ́ òbí special guest of the day torí wọ́n ti ṣe program already mo kàn ń tẹ̀lé program yẹn tí mo fi ń ṣe iṣẹ́ lọ́dún náà lọ́hùn. Mo rántí dáadáa pé mo gba invitation 4 níbi tí mo ti ṣe MC fún ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìyá mi yẹn 4 invitations mọ́mì mi tẹ̀lé mi lọ 2 bẹ́ẹ̀ tó rò pa àwọn ọ̀rọ̀ ọmọ ẹ̀ ló rú ipò báyìí rí mo lọ 2 fún ara mi nílùú Ṣàgámù bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ nìyẹn ní ọdún 2001 oṣù keje ọjọ́ yẹn ni mo máa ń gbé síra mi ìrántí ọjọ́ yẹn mọ́ bí ó ṣe bẹ̀rẹ̀ lọ́dún náà lọ́hùn nìyẹn. Ṣé wàá rí eré orí ìtàgé bí mo ṣe sọ nígbà náà táwọn bàbá wa lọ máa ń fàwa náà ṣe yá bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe lọ́mọdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó wá di ọdún kan mo kàn déwájú kò pé ẹ wà tí bá sùn màmá alálàá pé màtàwọn kan ń ṣeré tí n bá jí màmá alálàá wọ́n pé wo ẹjẹ́ àfiṣẹ́ àkáǹtì yẹn sílẹ̀ ẹjẹ́ àgbà iṣẹ́ orí ìtàgé lọ ká gba iṣẹ́ pèdèpèdè ló ṣe jẹ́ wípé mo mú méjèèjì lókùnkúndùn mo níṣẹ́ mi tí mo ń ṣàṣàtò those two ṣùgbọ́n mo fẹ́ rí pé ẹni tá a bá ṣàlàyé àwọn tó kù fún ló wọn pa she's into this she's into that ṣùgbọ́n eléyìí tí ó jẹ́ wípé mo fi wá di gbajúgbajà kí n ṣe bẹ́ẹ̀ sọ tàbí ìlú mọ̀ọ́ká ní méjèèjì tí ẹ̀yin mọ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ bi mí wípé gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ àti eléré orí ìtàgé ìrìn àjò yẹn kò kí ń ṣe ìrìn àjò tó lọ garaga it's not a straightforward journey ó tó lẹ́bùn kan mọ̀ pé ọmọ kílà tẹ̀ ń bá kiri sí ti iṣẹ́ tà ń ṣe tán fún wa lówó òde owó mo ṣe mọ́ jàre ṣùgbọ́n mo sọ wípé bí orí bá dání sí là ń gbé ó dẹ̀ máa ń sọ fáwọn èèyàn pé tó bá ti jí láàárọ̀ ọjọ́ gbèsè ayé ẹ̀ yálà oṣù lálẹ́ yàbí nígbà yòówù tó bá ṣáà ti jí lọ síwájú mìíràn wò ó ta ló wà ń bẹ̀ ẹni tó wà ń bẹ̀ gangan ló lè dí ẹ lọ́wọ́ láti ṣàṣeyọrí o ẹni ẹ náà dẹ̀ ló lò láyé láti jẹ́ èèyàn pàtàkì tá là ń sọ àwa fún ara wa ni tó o bá dúró síwájú mìíràn fún ẹ ló máa rí wọ́n máa béèrè lọ́wọ́ ara ẹ nínú mìíràn kí ló fẹ́ jẹ́ láyé kí ni nǹkan tó o fẹ́ achieve man propose God the spouse bí àwọn ṣe máa sọ ní rírò ní tènìyàn ṣiṣẹ́ ní tọ́lọ́run bí Yorùbá náà ṣe máa ń sọ ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé àwa ti kùnà láti gbé ìgbésẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ ti kùnà láti gbé ìgbésẹ̀ ó ti gbé ìgbésẹ̀ láti kùnà then the English version is if you have planned to fail you have failed to plan thank you you have planned to fail. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí rèé nínú ayé tá a wà yìí náà ni gbogbo wa jọ dàpọ̀ gbàpọ̀ kò túmọ̀ sí kájọ máa ṣoríire bákan náà gbogbo wa jọ ṣoríire bákan náà kò túmọ̀ sí wípé oríire wa jọ máa dalẹ̀ kò dẹ̀ túmọ̀ sí wípé oríire wa jọ máa àṣeyọjọ máa gbó ẹlòmíì máa débì kan máa dúró tẹlòmíì máa lọ tẹlòmíì dẹ̀ rebi títí ẹlòmíì bá kan bá dé lòun tiẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ mo bẹ̀ lọ́n pé gbogbo orí tọ́lọ́run bá ṣe fún wa kó jọ náà ni kó jẹ́ kó jẹ́lẹ̀ tó máa jẹ́ àjẹ mọ́nú àti àjẹdálẹ̀ fún wa ṣùgbọ́n ọwọ́ ara wa ló wà o ṣẹ́rí ọwọ́ tí mo nà yìí àtẹ́lẹwọ́ ẹni ni kò kí n tàn mí jẹ. Whatever you want to become in your life it comes from your mind to your brain from your brain to your hand. Ohun tó bá lè fi ọwọ́ ẹ̀ ṣe gbogbo iṣẹ́ kọ́ ló ní ìdí ọwọ́ ní ìsìn ṣùgbọ́n nígbà míì mo fẹ́ sọ pé 80% ó ní kó lu ọwọ́ ìmí ọpọlọ lásán ló nílò òkè jẹ́ sketch ẹ̀lẹ̀ tí bá ṣe báyìí then you get your result. Fún àǹfààní ẹnikẹ́ni tó bá láǹfààní láti máa wò mí má rora ẹpin o ṣé nínú ayé tá a wà yìí sọ fúnra ẹ pé o máa jẹ́ èèyàn nínú ayé tá a wà sọ wípé mo máa là mí láka mo máa nílára ayé máa péjọ sí mi nǹkan tó o bá fẹ́ lọ́lọ́run máa ṣe fún ẹ. I am a Muslim, but there's this Christian version that says, knock the door shall be open, knock ask it shall be given unto you. Yes. Knock the door shall be open, seek you shall see. Ó ní kanlẹ̀kùn á ó ṣe fún ẹ, wá kiri wọ̀ yóò sì rí béèrè á ó sì fi fún ẹ. Béèrè bó o bá ṣe fẹ́ kí ìgbésí ayé ẹ rí lọ́wọ́ àṣẹ̀dá ẹ lójoojúmọ́. Learn how to pray. Learn how to give people. Yes, not because you don't have enough, you are not giving. That is the most mistakes táwọn èèyàn wa máa ń ṣe. Wọ́n ní mélòó ló wà lọ́wọ́ mi tí mo fẹ́ fún yàn. Nínú kékeré tó níyẹn gbìyànjú láti fún ẹnìkan lémi. Tó bá fún yàn nínú kékeré wá sọ fún ọ̀pọ̀lọpọ̀ rí pé mi ò ní púpọ̀ o. Nínú kékeré tèmi náà ni mo fún lágbájá. Ọlọ́run wá fi ọ̀pọ̀ oore rọ́pò fún mi kó wá bóyá Ọlọ́run ò ní ṣe. Ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ bí a ṣe ń fi fún ni. Ẹ jẹ́ kí n ṣẹ́nu pé wọ́n dàbí pé bóyá kí la bèrè kí ni Bramalifa ń dáhùn. Ṣùgbọ́n ìrírí díẹ̀ nípa bí mo ṣe bọ́ sí iṣẹ́ pèdèpèdè àti iṣẹ́
eré orí ìtàgé nìyẹn. ẹ ṣe gan ma. ṣé ní ojú ọ̀nà tẹwà yìí ìyá wa ẹ ti ní àwọn àdojúkọ kan tí ó le tó wá jẹ́ kó wù yín àbí kẹ́ ẹ gbèrò lọ́kàn yín pé ẹ fẹ́ fi iṣẹ́ yìí sílẹ̀ mà? Kò sí iṣẹ́ tí ò ní ìpèníjà tiẹ̀ o, kò dẹ̀ sí iṣẹ́ tí kò ní àdojúkọ tiẹ̀. Nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́, ẹ jẹ́ n fún yín ní àpẹẹrẹ. Ní ọdún 2018 ní oṣù keje ọjọ́ keje ọdún 2018 mo lọ sí ìlú ọjà kan tí mo forúkọ bò láṣìírí nílùú Abẹ́òkúta. Mo máa ń ṣe a máa ń pè kíní kan ní voice pop fáwọn tó ń wò mí lọ́wọ́ tó bá jẹ́ pé akẹ́kọ̀ọ́ èdè tó ní ṣe pẹ̀lú ìgbóhùnsáfẹ́fẹ́ ni wọ́n. A máa ń ṣe ní a máa ń pè ní street voice pop. Mo ní program kan lọ́dún náà lọ́hùn tá a máa ń pè ní ṣáájé ń wá, eléyìí tó sọ nípa ọ̀rọ̀ ọjà káràkátà, kílẹ̀ ń tà, kílẹ̀ èlò lọ́jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní segment kan lórí ẹ̀ tó jẹ́ wípé a máa lọ sọ́dọ̀ àwọn ìyálọ́jà babalájé pé èlò lẹ́ta ilé, èlò lódà, èlò lẹ́ta aláìní, èlò lẹ́ta lẹ́nu, èlò ni àfojúsùn yín kó lè jẹ́ lọ́la fún àǹfààní àwọn tó bá ń gbọ́ wa láti lè mọ iye tí wọ́n fẹ́ mú wa sọ́jà láti ra nǹkan. Ní ọjọ́ keje oṣù keje ọdún 2018 tí mò ń sọ yìí, àwọn ọmọ mi ti travel àtàwọn ọmọ tó wà lọ́dọ̀ mi. Ó wù mí kí n jẹ ẹ̀gúsí, wọ́n á gbé ke ọ̀dà jáde pé mo fẹ́ bu ẹ̀gúsí, wọ́n rí pé kò sí ẹ̀gúsí kankan nínú ike. Kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe jẹ́? Àwọn ọmọ yìí dẹ̀ jẹ gbogbo oúnjẹ ilé tó wọ́n sọ fún mi. Mo sọ tẹ́lẹ̀ pé mùsùlùmí ni mí, mi ò wọ nǹkan kan o, lálàáfíà Ọlọ́run bá gbé jàlábí à ń bá wọ̀ pam. Tẹ́ǹgbẹ́ndẹ̀ ní ayé Boko Haram ló gbà ìgboro kan nígbà náà. Bá gbé jàlábí àwọ̀ pẹ̀lú ìjáàbò mi tó gùn ńlá pé kí n lọ sí ọjà tí mo forúkọ bò láṣìírí pé kí n sáré ra ẹ̀gúsí o. Mo rántí pé mo ra ẹ̀gúsí yẹn síbẹ̀ ní 400 naira ike nígbà náà. Mo dẹ̀ já ní 50 naira ló jẹ́ 450. Mo ra ike ẹ̀gúsí mẹ́ta lọ́dún náà lọ́hùn, mo dẹ̀ já 150. Nígbà tí mo dé ọjà ní ọjọ́ tí mo sọ nírọ̀lẹ́ ọjọ́ sátidé àbámẹ́ta ló bọ́ sí. Lára ìrírí mi tí mi ò lè gbàgbé tí mo fẹ́ ọ̀pẹ́ ṣé èèyàn ní fi iṣẹ́ yìí lẹ̀ báyìí. Nígbà tí mo dé ọjà, ọ̀pọ̀ wọn tí mo ti máa ń bá ń sọ̀rọ̀ fi ṣe ìfọ̀rọ̀wérọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nínú ọjà náà. Wọ́n dé ìsọ ẹnìkan, wọ́n ní ẹ̀gúsí jẹ́ 2,500, ẹ̀gúsí tí mo rà ní 400 naira sílé. Gbọ́ pé àkìlódé ìyàwó ẹjọ́ ẹ kúrò. Mo bọ́ síbi kẹrin. Ọ̀dọ̀ ọmọ tí mo kọ́kọ́ yà tó jẹ́ pé ìyá ẹ̀ ni mo ti máa ń gba ohùn sílẹ̀ lọ́dún ẹ̀ tí bá fẹ́ bèrè pé ló lẹ́ ń ta nǹkan, ìyá yẹn ò sílé, ọmọ ẹ̀ ló wà lé. Mo wá rántí pé ọmọ yẹn sọ mi pé kí n lọ sọ ọ̀kan ìyàwó òun lẹ́gùsí pé ni ẹ ṣì ní. Ìgbà tí mo débẹ̀ yẹn náà ní 2,500. Mo ṣáà rọ̀mùrọ̀mù ra ike kan 2,500 pé màá dẹ̀ padà lọ ní 15 àbọ̀ 100 naira. Bí mo ṣe wá ra ẹ̀gúsí yẹn tán, ẹ̀mí yẹn kan sọ fún mi pé ó máa ṣe program ní ọjọ́ Thursday, ó ṣe kúkú ṣe voice pop lẹ́ẹ̀sìn àbí Tuesday, ó ṣe kúkú ṣe voice pop lẹ́ẹ̀sìn kó lè rí lò, wọ́n lè mọ̀ pé ẹ̀gúsí tí wọ́n ju tàtẹ̀yìn wa lọ. N bá gbọ́sẹ̀ mi ọ̀hún lẹ́nu, n bá padà lọ sọ́dọ̀ ọmọ kékeré yẹn pé ọmọ tí mo sọ yìí ó ti lé ní ọmọ kì í sọ pé ọmọ ọdún bí i méjìdínlógún ọ̀kì sọ pé mẹ́tàdínlógún ṣá, kì í ṣe ọmọ kékeré náà. Táwa sọ pé bí a kò mọ nǹkan tó ṣe, òun lọ́ fi sọ́jà ọ̀dẹ̀ tí ń tajà. Wọ́n á débẹ̀ pé àtìláwí báyìí sí mọ́mí ẹ kò sí lílé o, ẹ má bínú pé mo tún fẹ́ sẹ́gbà, mọ́mí ẹ kò sí lílé, jẹ́ kí n ṣe ìfọ̀rọ̀wérọ̀ ọmọ bóyá mo ṣe máa ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lóhùn mọ̀ dáadáa òun lè dáhùn. Aṣẹ́ nìkan wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù wọn tó ti máa aspire pé kí n máa ṣe bẹ́ẹ̀ fóun níwájú Ọlọ́run àtìyàn níjọ́ náà. Ẹni yẹn ń ta tìǹkó ta oríṣiríṣi mo tó pé tí n bá kúrò níbi kí n mọ́ ní tìǹkó mọ́ kí n ṣe nǹkan tó wà lọ́kàn mi nìyẹn. Ọmọ yẹn wá ń tajà fún yẹn, mo wá dúró pé bí ó ṣe dá pé ẹ̀ẹ́dẹ̀ ló kẹ́ bọ̀ ìyá òsínlé kìíní kan fún mi ẹ ṣe sùúrù ìyá wa kìíní kan kó lè sọ̀rọ̀ bá ní ọmọ mò ń gbọ́ ìjàre bí ẹ ṣe ní kóhun sọ̀rọ̀ bí ṣe ní wo gbọ́mọ gbogbo ará ọjà gbọ́mọ ṣe ẹ̀dẹ̀ mọ̀ mo sọ tẹ́lẹ̀ pé èmi náà wọ̀ kankan mo kàn gbé jàlábí àwọn ọmọdé gbé jáàbù lé lórí mi. Mo wá ń sáré mo ṣe sáré ní ẹ̀kọ́ sọ pé má sáré o dúró o, mo kàn dúró ṣì í ni ló bá ń sá tẹ̀lé mi ẹgbẹ́ àbúrò ogun padà àjọ fẹ́jọ́ ọmọ gbé àwọn ará àjọ ti bọ́ síta ẹni máa yọjú ti yọjú ẹni yọ gbogbo ẹ ti yọ mo bá wò pé ilẹ̀kùn ti bomi lẹ́sẹ̀kẹsẹ̀ bá nínú ṣé eré Ọlọ́run tó fẹ́ òótọ́ bí ìkan lára àwọn alápàtà yẹn ṣe dé bó ṣe ní ṣé ẹni tó ti pẹ́ mẹ́ni nínú ọjà ẹni àwọn gbọ́dọ̀ tẹ̀ tí rẹ́tẹ́ ti fẹ́ dágijọ́ fún mi ṣé mo kí ni wàá bomi tútù tì mí lọ́kàn pé mo rò pé ó ti tán síbẹ̀ ni n bá lọ sọ́dọ̀ ẹnìkan tí mo mọ̀ nínú ọjà yẹn pé mi ní wá sọ́jà yín mọ́ kì í ṣe ti kú kì í ṣe tarùn nǹkan báyìí ṣẹlẹ̀ nísàlẹ̀ dáńsì ló wá ní nínú ọjà yẹn ta ló fẹ́ sọ pé òun ò mọ̀ ẹ́ n bá ní kò yé mi náà sí bálẹ̀ nìyẹn mọ̀ mí pé bọ̀ ẹ̀ tarú ló ṣe o pé nítorí pé mi kì í béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó wá sọ nínú ọ̀rọ̀ tó bá mi sọ pé ṣáwọn nìkan ni ṣé ènìyàn lè wá báwọn sọ̀rọ̀ ni
wọ́n sọ pé ṣé ibi tí mo ṣe rò ó kú mo sì fẹ́ bá yín sọ̀rọ̀ ó ṣàṣetánú yẹn débi pé mi wá rò pé mo ti jókòó pé ọ̀rọ̀ ti parí ìyá wọn ò sí nígbà tí ìyá ọmọ máa dé ọ̀tọ̀ lẹ́jọ́ tó rò fún ìyàwó wípé èmi ń kọ́ mo ti fi nǹkan kan mọ́ lára o pé mi ò dẹ̀ tí ì lọ mo wà lókè ọjà bó tètè wá bá mi bí a sì jókòó tá a ti ń sọ̀rọ̀ fáwọn olórí ọjà lọ́wọ́ bó ṣe dé nìyẹn àṣẹ wọn ti péjọ lọ sọ́dọ̀ balógun ọjà náà bó ṣe dé lérò ní pé sẹ́ẹ̀ kémi máa lọ sọ́dọ̀ balógun sẹ́ẹ̀ lẹ́ẹ̀ni ní kíní kan ní gbogbo ọjà bá tún lé mi lórí o ìgbà mọ́lẹ́dọ̀ balógun mi lè sọ̀rọ̀ ń bá bẹ̀rẹ̀ sí ní ké pé èmi ṣé pẹ̀lú tó wá lágbára jù ìkan lára àwọn tá a jọ ń ṣiṣẹ́ yìí nọ́mbà pè lórí fóònù kò mọ̀ pé fóònù wà speaker ló bá ń ta lónìí tọ̀kọ́ gbé fóònù fún mi ní lágbájá lọ sódà àyá wa àhákíyó kí ló ṣẹlẹ̀ báyìí lè ṣe mo ní kò yé mi náà omi ṣẹ̀ṣẹ̀ máa wá sọ́jà yìí ó lè gbé fóònù padà fún balógun kò mọ̀ pé fóònù yẹn wà speaker àti balógun gba fóònù ní ẹ mú dáadáa o ẹ mú dáadáa ẹni kò ṣe undertaking pé kankan ò ní ṣọmọ náà mo pariwo ó ní ọmọọṣẹ́ wa ni mo ní ọmọọṣẹ́ yín kẹ̀ ẹ mú dáadáa sọ pé kankan ò ní ṣọmọ náà ṣé mọ̀ wọn ò kúrò ayé wo gan lélẹ̀ báyìí torí Ọlọ́run ẹni atúgbójú òkùnlé wọn nìyẹn òjò ní agba tí mo pé ní dájọ́ ṣẹ́kọ̀ọ́ náà ó mọ̀ mí dáadáa ó yẹ kó lè ṣàlàyé wọn bí tá ṣáà ti kúnlẹ̀ sí màmá kọ́kọ́ lọ́run bá mi ṣe oore tó pọ̀ fún àti gbogbo ìdílé ẹ̀ màmá yẹn ló sáré pe ọ́fíìsì mi pé ọmọ yín kan wà lọ́jà báyìí wọ́n ti fẹ́ fìyà jẹ pa ẹgbẹ́ máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀gá mi Alhaji Morufudeen ọmọdé àgbà gbogbo ọdún ni mo máa sọ̀rọ̀ yìí bàbá lágbà Ọlọ́run alọ́ rẹ̀ mí yín bàbá yẹn ló dìde tó kó àwọn colleague mi 5 wá wọ́n ní bó ṣe start mọ́tò ẹ̀ start ó ní kó ní taxi dúró ni òun Jalal ọ̀kan lọ́mọ Angel Sani Arẹwà àwọn 5 yẹn ní ilé gbàgbé gbogbo wọn ṣáta taxi wá o wọ́n ní bó ṣe ń start mọ́tò tiẹ̀ kò start ẹ má wọ́ọ̀rì ó ti yé òun tó wá gbà mí lọ́dọ̀ bàbá Balógun lọ́dún náà lọ ìyẹn náà tó fún mi láti sọ wípé mi ò ṣe iṣẹ́ yìí mọ́ ìyẹn tún wá kéré mo forúkọ bọ̀rẹ́ mi kan láṣìírí bá tó wá di jọ́kìtì pé ọ̀rẹ́ mi tó bá dórí rédíò bá mi kí ọ̀gá wa lánàá wọ́n sọ pé mo fẹ́ onítìwọ̀n náà ò bá rí nìkan fẹ́ jọmọ gbé sọ ma sọ pé ó fẹ́ jọmọ gbé ni ṣùgbọ́n gbogbo ẹ̀ mo fi ṣoṣù mo fi para kò jẹ́ kí n padà sẹ́yìn ló jẹ́ kí n débi tí mo dé lónìí ìdí yìí tí mo sọ pé kò síṣẹ́ tí ò ní pèníjà àti ẹ̀ o ìpèníjà yẹn má borí wa làdúrà táwa máa gbà yẹn lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ jẹ́ wá sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú eré orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wò mí lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé wọ́n ti encounter pẹ̀lú director marketer àbí whatever kan tó ṣàti ṣe pẹ̀lú film tí wọ́n ti kówó síbẹ̀ tí wọ́n rérè wọ́n á lè ṣẹ̀rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ iṣẹ́ kíṣẹ́ tẹ̀dá bá fẹ́ kọ́kọ́ kọ dójú àmì kó mọ̀ dáadáa má kọ́ṣẹ́ àbọ̀ o kọ́ iṣẹ́ yẹn kó mọ̀ dáadáa torí kí ìpèníjà yẹn tó bá dé kó má bàa borí ẹ̀ mo rántí pé mo kó gbogbo nǹkan tí mo níjọ ní ọdún kan pé mo fẹ́ yaṣẹ́ mo wá ya iṣẹ́ yẹn tán iṣẹ́ yẹn wá kù díẹ̀ kó pé part 2 n bá pa àwọn tàjọ iṣẹ́ pé ẹgbàá ní ẹṣẹ́ bẹ́ẹ̀ bá ní kí ṣẹ̀ṣẹ̀ tí lọ wá 700,000 wá mo ní iṣẹ́ 15 minutes tó kù bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣe fẹ́ kí n ṣe kí n má fọ̀rọ̀ gùn ẹni yẹn ṣàbádọ́ ṣe yẹn sí ilé ẹni tó ń tò ṣẹ̀dẹ̀ bọ̀ mo sọ pé tó bá fẹ́ kọ́ṣẹ́ kó yí ẹ Ọlọ́run wá kẹ́mi nígbà yẹn mo wá rí ẹnìkan tó fẹ́ yaṣẹ́ wọ́n wá gbéṣẹ́ yẹn wá sí ìkí ẹ̀mí mo wá gbéṣẹ́ yẹn lọ sẹ́kọ̀ọ́ mo wá bùkú jọ kan fi wá ya gbogbo tí mo rò pé mi ò nínú tọ̀dọ̀ mi wá yà mọ́ mo wá padà dé mo wá fún àwọn tó ń tò ẹni tó tò wá dáhùn wípé ẹni mi ì fẹ́ dárúkọ ni torí pé èmi àtòrítọ̀ ti parí ìjà náà bọ́ torí lára ìpèníjà ló jẹ́ kí n máa sọ lé pípé yẹn pé wọ́n ní kóun má bàa mi tò mọ́ o mo ní kò sí wàhálà nígbà tó orúkọ fíìmù tàbí pòdúsà wọn lé mi mo ní so bá mi gbéṣẹ́ mi ọ̀rẹ́ àti gbogbo yẹn ẹ̀wọ̀n lẹ́ ń lọ. tó bá níyẹn èmi yìí ní pé lágbẹ́já dèpòdépò tàmẹ̀dù tó bá ti wọ̀ pé ó fún ẹ lórúkọ mi pé mi nu àdá mi wọ̀ fún ẹ ṣé mi kọ́ ni mo pè é lèmi ni mo pè é mo ní so tó bá ti bí yín dáa ẹ fi ṣẹ́ yẹn sílẹ̀ ẹ jẹ́ kó ṣe kínní ẹ̀wọ̀n ní gbogbo yín lọ. bóyá ọ̀rọ̀ tí mo sọ yẹn ni lòun náà bá sáré fálẹ̀ wọn ló bá pe ẹni tó fúnṣẹ́ ìbá ni ẹ kó lọ bá tò ṣùgbọ́n kó yọ orúkọ òun kúrò gẹ́gẹ́ bẹ́ni tí ó darí eré náà tó kó forúkọ ọmọọṣẹ́ òun kọ sí mímí mi òkú mọ̀ nígbà tó fún mi ṣe gbogbo iṣẹ́ mi lè ní máa ń preview kí n tó fún ẹni tó máa tà á mọ́nà kí ló dé kí ló ṣe ló bá ní nǹkan tó sọ fóun ní mo ní nǹkan tó sọ ọmọọṣẹ́ ló gbogbo iṣẹ́ lọ́wọ́ àbóhun ni mo ní nǹkan tẹ́ fi ń ṣeré ẹ̀ mójútu ẹ̀ tẹ́ bá mójútu ẹ̀ ní bá mi dán wò ẹnìkan wá pè mí pé àkíndúpẹ́ tèmi ó wá fi sample ẹnìkan tó dẹ̀ ṣojú mi lọ́dún náà lọ́hùn tó lórúkọ nínú industry yìí pé ṣé mo rántí ìgbà tó ya fíìmù ẹ̀kan tí wọ́n dárúkọ fíìmù ẹ̀ máa mẹ́rin tí mo sẹ́ máa jẹ́ sọ báyìí ló ṣẹlẹ̀ mo ní mo rántí ó ní ṣe mo tún rántí obìnrin kan náà tó ṣe báyìí ni mo ní mo rántí ó ní torí náà Ọlọ́run ti bá mi ṣe ó ti ṣe dáadáa ó ní kí n gbà bẹ́ẹ̀ n bá gbaṣẹ́ yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ni mo wá lọ tà kí ni mo fẹ́ lóore tó bá jẹ́ wípé mo jẹ́ ẹni tí ò mọ̀ nǹkan kan ni iṣẹ́ yẹn tó kún gún síbẹ̀ kí gbogbo àtọwọ́ta lọ yá
àtowó tó jẹ́ tèmi tí mo panu mọ́ láti fi yá ó tó kówó yẹn gún síbẹ̀. Mélòó ìpèníjà nínú iṣẹ́ tíátà. Nígbà míì tí Ọlọ́run bá gbìyànjú ẹ̀pá àjọ òní lágbájá bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tipẹ́ o. Ó ti bẹ̀rẹ̀ tipẹ́. Èmi fúnra mi tí mo jókòó mo rántí wípé ọdún 2002 àṣeríyè ní 2006 2002 ni mo sọ pé èmi fúnra mi ṣe tán mo fẹ́ lọ kọ́ iṣẹ́ tíátà. Nígbà tí bí tí mo ti ń kọ́ tẹ́lẹ̀ mo rí pé kò jọra wọn, mo kúrò bẹ́ẹ̀ mo padà wá sílùú Ẹ̀gbá. Kọ́lọ́run bá mi foríjì ọ̀gá mi Yẹmí Adégúnjú nígbà náà, àwọn níwọ̀n pé kì má wọ́rì mo wá fi kọ́ṣẹ́ ló ṣe jẹ́ pé certificate Yẹmí Adégúnjú mo wá ń pèsè mo lọ́gàá tó pọ̀ nídìí iṣẹ́ tíátà o, mo lọ́gàá tó pọ̀, no doubt about that. Wọ́n lè má rántí mi mọ́ bèmí rántí wọn, ṣùgbọ́n torí pé Yẹmí Adégúnjú mo padà jókòó padà sọ́dọ̀ ẹ̀ kọ́lọ́run bá mi foríjì wọn kó ṣe kúrìsì mi fún wọn kó jẹ́ káwọn tó kù ṣayé pẹ́. So oríṣiríṣi ìpèníjà ló wà nídìí iṣẹ́ eléyìí tá a yàn láàyò, ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí mi ò jẹ́ kí ọkàn mi ṣèrẹ̀wẹ̀sì. Mò ń gbìyànjú mo mọ̀ pé níjọ́ kan màá débẹ̀. Kó ajọ́ ló bẹ̀rẹ̀ náà àti bẹ̀rẹ̀ ti pẹ́ o, Ọlọ́run kó gbogbo fọlẹ̀ wà ní atọ́kùn. Ẹ ṣé gan ya wa. Ní ìdí iṣẹ́ yìí, ìjọ́ wo ni ẹ rí nǹkan tó jẹ́ ohun ìdùnnú tẹ́ sọ pé iṣẹ́ òun náà ni màá ṣe là? Ohun ìdùnnú wá pọ̀ ju ohun tí a lérò pa sá fún tẹ́lẹ̀ lọ. Ṣé ẹ rí pàápàá iṣẹ́ gbóhùnsáfẹ́fẹ́ ayé lè má mú ẹ níwọ̀, ṣùgbọ́n tó bá gbọ́ ohun ẹ wàá ṣí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn tó lówó ò lè ṣí wàá ṣí tó bá mọ nǹkan tó ń ṣe. Ilẹ̀kùn tó lówó ọlọ́lá ò lè ṣí. If you have a dignity and you know what you're doing wá ṣí iyì yẹn gbọ́n tó lọ́tọ̀. Níṣẹ́ tíátà dẹ̀rẹ́ bí ọ̀sẹ̀ tó kọjá àbíjọ́ òun mo lọ sí OGTV mò ń bọ̀, so mo á fi ìgbé mọ́tò ló máa fi wọ mọ́tò bí ẹnìkan ṣe dáhùn pé àti mo rí yín sínsìn nínú fíìmù ló bá ní jẹ́ fọ́tò mọ̀ pa kí ló lè dé àṣà àyà fọ́tò. Mo tún wá dé báǹkì ní ẹ̀rẹ̀ mo ṣe fẹ́ wọ báǹkì ní security ti pa mo sọ náà mo sọ fún ìyàwó mi pé mo mọ̀ wẹ́ máa wá sí báǹkì wa ẹgbẹ́ ìjà àyà fọ́tò ṣé àwọn kìnìún yẹn lásán ìwúrí ni o. Kó ṣe ká dẹ̀ máa ṣe lómi tó yẹ kó máa fẹ́ associate mọ́ torí pé Ọlọ́run ti ní kí ìdàgbàsókè bá àyàn. Ọ̀pọ̀lọpọ̀ ohun ìdùnnú ló wà nídìí iṣẹ́, most especially entertainment generally. Ṣùgbọ́n nígbà mi tí èèyàn bá rí tí ò dùn mọ́ nínú gbà mí a máa ké lóhun nìkan wípé pé má ṣe mọ́ ẹ má ṣe rẹ̀wẹ̀sì oore ń bọ̀. Ẹ ṣé gan mà. Ọlọ́run túbọ̀ máa fún yín ní okun àti agbára ẹ dẹ̀ máa tẹ̀síwájú ní rere. Ẹ̀yin tẹ́ ń wò wá ẹ rí ọ̀rọ̀ níyà wá fi sọ kalẹ̀ yìí, mo mọ̀ wípé ó ní díẹ̀ ó tó fún ọmọlúàbí. Nínú tí ìyá wa sọ yìí mo mọ̀ wípé ó dá mi lójú àwọn ọlọ́gbọ́n ènìyàn wọ́n ti mú ìtó jẹ́ kókó níbẹ̀, wọ́n dẹ̀ ti mú ìtọ́ máa fi lo ìgbésí ayé wọn kó ba lè dùn kó lè lárinrin.